lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí Haúsá wọ́n ti bà ṣáṣá jẹ́, wọ́n ń pa Yorùbá, wọ́n ti ń pa wọ́n lọ. Gbogbo operation boss tí wọ́n kó ránṣẹ́ sí wa, àwọn ni wọ́n ń gáàdì jáde lọ́wọ́lọ́wọ́ báyìí. So àwa OPC a fẹ́ wọlé nítorí a nígbòho lẹ́yìn, a fẹ́ jẹ́ kí wọ́n mọ̀. Lọ́wọ́ tá a wà a fẹ́ lọ rescue àwọn èèyàn wa, ibẹ̀ la ti lọ ẹ̀. Mo ń gbọ́ pé sọ pé wọ́n pa àwọn èèyàn kan. Bẹ́ẹ̀ ni n tó pilẹ̀ dá sùúrùtù bàbá wa lálẹ́, aboyún àtàlábàárù kan ló pàdé ara wọn bí wọ́n ti ń rẹrù. Now wọ́n jọ ṣubú, ẹrù àwọn méjèèjì ṣubú. Haúsá sì lu aboyún pa toyúntoyún nú. Ọmọ tó jẹ́ tẹ́nàntì nílé rẹ̀ sáré jáde pé ìyá yẹn lóyún, ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe ń lu yìí. Wọ́n sì gún lọ́rùn. Àwọn Haúsá gún lọ́rùn. Ó wọ́n gbé lọ hospital, ó ti kú. Ẹni tí wọ́n lù nǹkan, aláboyún tó lù nǹkan. Ó ti kú. Ó kú toyúntoyún. Another person. Ara àwọn nǹkan tí ó fa another person this morning. Àwọn tí wọ́n tún ń mú láàárọ̀ yìí wípé àwọn tó ń sọ pé kò dáa wọ́n tún ti pa kan. Now gbogbo wọ́n ti jólé ẹ̀, wọ́n ti jólé Karachi. Irọ́ ọmọ mi ní sùúrù, wọ́n ti jólé ẹ̀. Ó dẹ̀ ti ń wá mi kiri láti fẹjọ́ sùn mí nítorí ó mọ̀ yìí pé ìní gbẹ̀yìn ń bẹ̀. Now a ní ká ṣe ní pé ìtùbí ìnùbí tí Yorùbá mú nǹkan ní ilé ti ju ìtùbí ìnùbí lọ, a fẹ́ fọwọ́ akin mú. Mo ń gbọ́ pé wọ́n sọ pé àwọn sójà wọn ò jẹ́ kí àwọn Àmọ̀tẹ́kùn wọlé. Bẹ́ẹ̀ ni ìbọn ni wọ́n yìn, wọ́n dẹ̀ ń kó àwọn Haúsá rìn. Àmọ̀tẹ́kùn torí wọ́n jẹ́ ọmọ Yorùbá ni wọ́n ṣe dúró sẹ́gbẹ́ kan rí pé ẹgbẹ́ kan ni wọ́n dúró sí. Ẹ ti rí differences níbẹ̀. So tó bá ti wá jẹ́ wípé àwọn lákọ̀ọ́kọ́ yanjú, ó ṣeé ṣe ká fọwọ́ kàn wọ́n. Tọ́rọ̀ mi yé yín nítorí ìbọn ni wọ́n á yìn o, ìbọn ni wọ́n á yìn o. Bàbá wa Òkìkíọlá olóyè ńlá lu Ìbàdàn tó ń jà fún Fúlàní, Haúsá ló ń yọ Ìbàdàn lẹ́nu o, Fúlàní ló ń yọ Òkè Ògùn lẹ́nu. Àwọ̀ bíkún ló lóko bí tàkúté ni ó dìgbà náà nì. Mo dúpẹ́ gan ni bàbá mi, ẹ ṣé fún àsìkò tí ẹ fún wa. Once again, Koiki Media bring the work closer to your doorstep. Ìgbòho ṣàrọ́lá májà sálà fura Ọọ̀ni Ifẹ̀ má ìbínú. Ìgbòho ṣàrọ́lá májà sálà fura Ọọ̀ni Ifẹ̀ má ṣe bínú. Orí àti akọrin mo jẹ́ tí mo ṣe ń dé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí láàrin Ìgbòho àtọ́bádìyàyè Ọọ̀ni mi ò wá láti dàkún ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ṣẹ́gbọ́. Ìgbòho ṣàrọ́lá májà sálà fura Ọọ̀ni Ifẹ̀ má ìbínú. Ìgbòho ṣàrọ́lá májà sálà fura Ọọ̀ni Ifẹ̀ má ṣe bínú. Ọ̀tá pọ̀ láàrin ọ̀rẹ́ Ìgbòho ṣàṣùgbọ́. Ọ̀tá pọ̀ láàrin ọ̀rẹ́ Ìgbòho ṣàṣùgbọ́. Gbogbo ohun tó ń ṣe yìí ọ̀pọ̀ èèyàn ká ló ń dùn mọ́. Gbogbo ọ̀rọ̀ ló lé sí i, àmọ́ gbogbo ẹ̀kọ́ là ń sọ. Àwọn ọ̀tá Yorùbá àtàwọn ọ̀tá Ìgbòho ó ń bẹ nínú àwọn tá ń pọ̀ ọ̀rọ̀ ju omi toro. Pẹ̀lú ẹ májà sọ́lá Ìgbòho ṣàrọ́lá májà sọ́lá fura o, ká má lọ síbẹ̀ mú ẹ o. Ìgbòho ṣàrọ́lá májà sọ́lá fura Ọọ̀ni Ifẹ̀ má ṣe báyé. Àwọn èèyàn burú ṣá, ọmọ Yorùbá ẹ̀ fura, ṣé kì í ṣe èdè lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí o. Wọn ò fẹ́ kẹ́nu Yorùbá kò, kí ni ká ti pè yí o. Àjìjàgbara Yorùbá àtọ̀ọ̀bà láyé wọ́n fẹ́ dẹ́ba pọ̀ yìí o. Àbíwò ní kátàrọ̀ bọ́ni lẹ́nu láti fẹ́ fi mú ni. Tó bá ń ti ní lẹ́kọ̀ọ́ ká mọ̀ ti ra ẹni. Ìgbòho ṣàrọ́lá májà sọ́lá fura Ọọ̀ni Ifẹ̀ má ṣe bínú. Orí adé akọrin mo nífẹ̀ẹ́ májà sọ́lá. Ọmọ orí adé nìyí lẹ́kùn mo mọ ìyìn adé. Ọlọ́run fẹ́ràn yín wọ́n o, bẹ́ẹ̀ni àpọ́nlé ni wọ́n. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹni tí ó bá lè pẹ̀tù sí ẹ sọ fún kó má sí dá sí. Lẹ́kùn mo bọ̀ ọba aládé Ìgbòho